ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà, ẹnì kan ló mọ̀, aṣọ dẹ̀ ló bo ọ̀pọ̀lọpọ̀ wa, bá a ṣe dùn mọ́ náà lélẹ̀, I'm telling you. Tòní kálukú ó ń bẹ lára kó wá aṣọ ló bò ó. Ní bíbáyìí, ẹ̀yin tèmi bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ni wọ́n ti ṣe gathering láti wá offer prayers fún Alhaji wa Taiwo Hassan. Inshallah kí Ọlọ́run bá wa mú àdúrà náà wọ ilé àṣẹ pẹ̀lú gbogbo àwa tá à ń gbàdúrà fún wọn ní abẹ́lẹ̀, tá à sì ń gbàdúrà fún àwọn ẹlòmíín náà, kọ́lọ́run bá wa mú àdúrà yẹn wọlé àṣẹ. Kọ́lọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn, kí àìsàn yìí kó lọ pátápátá. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí irú àìsàn yìí wà ní ọ̀dẹ̀dẹ̀ wọn, Ọlọ́run ò gbé wọn lékè àìsàn burúkú yìí. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn, bóyá tẹ́ ń wò wọ́n yìí ni àbí tàwa tá a wà nínú báyìí tá à ń sọ̀rọ̀, tó jẹ́ wípé aṣọ ni wọ́n fi bo àìsàn, Ọlọ́run gbé wọn lékè àìsàn yẹn o, gbé wọn lékè àìsàn yẹn tèmi. Tẹ́ ẹ bá wò ó dájú, tẹ́ ẹ bá wò ó dáadáa, ẹ wo àwọn congress yìí dáadáa, ẹ wo congregation yìí dáadáa, ẹ rí i pé more than 5 ọkùnrin they are going through stuffs. Tẹ́ ẹ bá wá wò ó dáadáa náà ní pangara táwọn obìnrin, ẹ rí i pé more than 7 women they are going through stuffs. Èmi ò sọ ilé yìí láti wá fìyàn kan ṣe yẹ̀yẹ́ o, ẹ dákun. Báwo máa ṣe fìyàn ṣe yẹ̀yẹ́ tí mo ti sọ fún yín níwájú pé aṣọ ló ń bo ọ̀pọ̀lọpọ̀ nǹkan. So èmi wá sọ ni pé tí ògógó la rí lè ní o, àmọ́ tìyàn tó ń bọ̀ o, ẹ mọ́ jáfara o, ẹ mọ́ sùn gbàgbé o. Lóòótọ́ we love ògógó, ẹ mọ́ fi tògógó gbàgbé ara yín o. I see things here o, I see things, mi ò ní fẹ́ porúkọ èèyàn kankan, bẹ́ẹ̀ tí ẹ bá pàdé fídíò yìí ẹ lọ tọ́jú ara yín o, ẹ lọ tọ́jú ara yín o. Mò ń sọ kinní kan, ayé yìí nìkan la mọ̀ o, má jẹ́ kí wọ́n gbẹ̀mí rẹ o, má jẹ́ ká àìsàn kan, má jẹ́ kó gbẹ̀mí ẹ o. Àìsàn àgbàlagbà ìdè ni o, má jẹ́ kí wọ́n fi ìdè àìsàn àgbàlagbà dè ẹ́ mọ́lẹ̀ o. Like I see so many things here tí mò ń rí báyìí. Ẹ lọ tọ́jú ara yín o, ẹ lọ tọ́jú ara yín o. Bí mo sì ṣe ń sọ, ẹ̀yin tó kàn ẹ mọ̀ ara yín, ẹ mọ̀ sùn gbàgbé o, ẹ mọ̀ gbọ́rọ̀ ọlọ́rọ̀ lórí gbàgbé tara yín o. And at the same time, a máa offer àdúrà fún gbogbo àwọn tó ti wà ní ìdùbúlẹ̀ àìsàn yẹn. Like some people are just walking. Àwọn gangan kọ́ ni wọ́n ń wọ́ọ̀kì. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. Then alhamdulillah, ó ní àwọn èèyàn méjì tí mo rí bíbáyìí tí wọ́n ti kárí rúmọ̀ pé wọ́n ti kú, àṣé wọn ò kú. Arábìnrin kan tí wọ́n ń pè ní Rẹ̀mí, mi ò mọ ọ́dá name wọn, mọ́mì mi kan báyìí, ájíà mi kan báyìí, wọ́n wà ń bẹ̀, bóyá màá kọ́ ti picture wọn màá lẹ̀. Ẹ̀mí yín ó gùn o, ẹ̀ní kúkú ọ̀wọ̀wọ̀, ẹ̀mí yín ó ti gùn jù báyìí lọ, ẹ̀mí yín ó gùn mọ̀mọ́ o, ẹ̀mí yín ó gùn mà, ẹ̀mí yín ó máa gùn ẹ̀mí yín máa gùn o. Then dádì wa kan tó wọ́n sábà ṣeré pẹ̀lú Kọ́lá Adékọ́lá, rí wọn nínú orange. Àwọn blogger yìí, ṣé wọn ò ní mọ arrest wọn báyìí? Ṣé wọn ò ní mọ arrest wọn báyìí? Bàámi, ní kú o, wọ́n kọ rest in peace lé wọn lórí. Wọ́n sọ rest in peace lé wọn lórí, mọ̀ ní kú o. Ní kúkú ọ̀wọ̀wọ̀, gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ kú ló máa kú, ní kú bàámi. Then come to think of it, it's not everything that we hear, it's not everything. No matter you are on social media, kò possible kò gbọ́ everything at the same time. Bàbá Wándé, I hope he's okay. Bẹ́ẹ̀ náà ni èèyàn kan kọ rest in peace lé wọn lórí. Bàbá Wándé, I hope you are fine. Ní kú o, ní kú. Tí bàbá Wándé bá wà láyà àtàlàáfíà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n gbọ́ báyìí. Èèyàn kan kọ rest in peace lé wọn lórí. Gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ kú, òun ló máa kú. Gbogbo ẹ̀yin blogger sọnù, ẹ̀yin blogger òṣì, ẹ̀yin blogger wèrè, kí ni ìtumọ̀ rest in peace lórí èèyàn tó kú? Tó bá tẹ̀ jẹ́ wípé maybe one of the family member wọn ló kú, kí ló dé tẹ́ fi máa kọ rest in peace lórí alààyè èèyàn? Ẹ̀yin blogger wèrè, kí ló dé? Bàbá Wándé, how is he? Torí blogger wèrè kan ó kọ rest in peace lé wọn lórí bẹ́ẹ̀. I don't know. It is not every news we get to hear. Ẹ̀yin tèmi, Ọlọ́run ní jẹ́ àfàìsàn lùgbà o. Ẹ lọ tọ́jú ara yín. Bẹ́ẹ̀ ṣe ń wo aláìsàn, ẹ̀yin náà ẹ máa take style, ẹ máa tọ́jú ara yín. Abba ń ṣiṣẹ́,
Herbal sì ń ṣiṣẹ́. Bẹ̀ lálákọ̀ọ́kọ́ ná gbogbo nǹkan tí wọ́n gangan ṣe as lifestyle, rewind ẹ̀ pátápátá, rewind. Let me tell you, even without you taking anything, tó bá rewind gbogbo lifestyle wèrè, tó rewind gbogbo oúnjẹ tó ń cause any problem, nǹkan tá a jẹ báyìí nígbà míì ló máa ń fà á. Mo dẹ̀ tún wá ń bẹ̀bẹ̀, Ọlọ́run ní jẹ́ a ṣayé o, Ọlọ́run ní jẹ́ a ṣẹ̀wọ̀n o, Ọlọ́run ní jẹ́ a ṣẹ̀wọ̀n o. Gbogbo ẹni tá a ṣẹ̀ tó máa gbé àìsàn burúkú sínú àgọ́ ara wa, Ọlọ́run ní jẹ́ a ṣẹ̀wọ̀n. Tá bá sì ti ṣẹ̀wọ̀n, Ọlọ́run o, jẹ́ kó bá mi bu omi sùúrù fún wọn, kí ọkàn wọn tutù, kí wọ́n dáríjì wá. Gbogbo ẹni tá a bá ṣẹ̀, ẹ dáríjì wá. Gbogbo ẹni tí ń bá ṣẹ̀, dáríjì mi. Gbogbo ẹni tí ń bá ṣẹ̀, dáríjì mi. Ẹ dáríjì mi ìyá mi, ẹ dáríjì ìyá mi, ìyá mi ẹ dáríjì mi, bàbá mi ẹ dáríjì mi, bàbá mi ẹ dáríjì mi. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ, tọ́jú ara ẹ. Bye for now.